ìjókòó ìsínilójú ni nípa tá à ń ṣe kò sí tó burú kéèyàn sì máa ṣe nǹkan tó rọ̀ǹgì níjọ́ tí wọ́n bá sì rí i pé ọ̀rọ̀ǹgì pé èyí tó ráìtì lèèyàn rí o kéèyàn sì yí padà gbogbo àtàwájà àfa sòfíà ń bí àbáwá tí ajẹ́jẹ̀ máa sòfíà àbáwá tó jẹ́ pé à ń wò pé súnà ní ká ṣe nàbí súnfí ẹ máa tẹ̀lé mi ká lọ. alákọ̀ọ́kọ́ ń bẹnu àwọn tí a máa ṣe nínú sòfíà especially tìjàníyà tó ní ṣe pẹ̀lú ẹbọ ìmí bídíà tí ń sọ èèyàn di kèfèrí ni téèyàn ò bá túbá ìmí ẹ̀ṣẹ̀ lásán ni. dọ̀làlátù ṣìríkíyà nínú àwọn kan tá a máa ṣe nínú súfì tìjàníyà òun náà ni pé a máa ń pe àwọn ṣéwù wa pé kán ràn wá lọ́wọ́ èyí tá a fi máa ń pe ọlọ́run àwọn là á máa ń pè kò sẹ́nìkan tó wà níbi tó jẹ́ tìjàníyà ń sìn tí wọ́n sọ pé àìsọ pé yá ṣéwù Ibrahim Gausun liliwara agithini bíga ìthíka falimuna tẹ́ǹfìlì kàrà ìwọ sí Ibrahim ọmọ Senegal gbà wá o là wá o nínú àdánwò tá a wá o ìwọ ni ẹni tí yóò la gbogbo àgbáńlá ayé gáúsù lè wàrà oye agithini wàá gbà mí lẹ̀ wá sí kí ni falimuna tẹ́ǹfìlì kàrà ṣe àwọn bùkátà mi kò jẹ́ kí n lè sùn mọ́sá ìbí kàtà mi tọ́ ọ̀yá ẹ̀yọ́ màyá mi wọ́n mọ̀ fi láìláì lálá láìláì lálá láìláì lálá láìláì yá ṣe Ibrahim ẹ máa gbọ́ ọ̀la ìfẹ́ tí mo wí náà nìyẹn tọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀ nígbà táwa wọnú Qur'an àwọn Qadiriyya àwọn máa ń sọ pé ya Rasulallah khudh bi yadi fatadarakini wa anta abi ìwọ òjíṣẹ́ Ọlọ́run gbọ́wọ́ mi ṣàánú mi fatadarakini gbà mí lẹ̀ wa anta abi ìwọ ni bàbá mi gbogbo ẹni tó bá jẹ́ sòfíà tí ó jẹ́ tìjàníyà èyí tí ń sọ yẹn òun náà ti mà pé bó ṣe rí nìyẹn Qadiriyya náà àwọn náà ń ṣe istighatha eléyìí ẹni bá ṣe nípe ní kèfèrí ó dìgbà tá a bá ṣàlàyé fún la budda min ithbat al-hujja ẹ má pè nìkan kèfèrí láì ti ṣàlàyé o dawabitu takfir oye nínú ẹni kẹsẹ kíni kẹsẹ iqamatu al-hujja iqamatu al-hujja òun náà ni pé ẹ lọ lè ba yí pé yín tó ń sọ yẹn bàbá Qadiriyya àfa Tijaniyya yín tó ń sọ yẹn ó takò àyà Qur'an suratul jinn ọlọ́ni kúlì innama ad'u rabbi ọlọ́wọ́n bá ní ìrìn ànábì sọ fún gbogbo ayé innama ad'u rabbi ọlọ́wọ́n bá nìkan lèmi ọ̀ máa pè wala ushriku bihi ahada èmi ò ní pẹ̀lú mi lẹ́yìn ọlọ́wọ́n ọba kí n má bàa di ẹlẹ́bọ wala ushriku bihi ahada kúl innama ad'u rabbi ọlọ́run nìkan lèyàn máa pè ẹni bá ń pè nǹkan míì yàtọ̀ sí ọlọ́run kí láyà yẹn pè ó pè ní ẹlẹ́bọ tábà ní ẹ̀sìn ẹlẹ́bọ lẹ̀sìn Tìjàníyà gbogbo olúmọ̀fẹ́ dàrú wọn ò sì gbọ́dọ̀ jí ká máa ń ṣe istighatha ara ẹ̀sìn wọn ni Suratul Jinn àyà 20 lọ́wọ́ tábà ti rí báyìí àwa gbà pé àdúrà ìbáàdà ni àbí ànábì ní àdúrà wọlé ìbáàdà dẹ̀ ní ta la máa ń fún ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ọlọ́run bá ní ẹ máa fún ẹlòmíì ní ìbáadà lẹ́yìn èmi ọlọ́run ìbáadà làdúrà ṣiṣẹ́ yá tàbá pè báyìí Allah lọ́gbọ̀dọ̀ wá lẹ́yìn ẹ̀ tàbá ní yá ṣéwù àwọn náà lọ sọ pé ẹni tí ń pe Jésù pé ó ti di kèfèrí kí ni yàtọ̀ láàrin ẹni tí ń pe Jésù àti ẹni tí ń pe ṣéwù ẹ dákun bọ́rọ̀ bá ti kílẹ̀ àbáhùn ẹ má jẹ́ àtúnṣe agídí má kọ́lọ́mọ́sà ìtọ́wà sọ́nà jù báyìí lọ ọlọ́run fala tad'u ma'a Allahi ilahan akhara ọlọ́run ni má pe nǹkan mí lẹ́yìn ọlọ́run fatakuna minal mu'adhdhabin kíra nàbí kọ́ mọ́ bá jìyà láyé kọ́ mọ́ bá jìyà lọ́run ọlọ́run wọ́n jẹ́ ànábì yá Allahu akbar wala tad'u ma'a Allahi ilahan akhar má pe nǹkan mí ma nítorí wọ́n bá ń pè ní ó ti dọ́ ọlọ́run mọ́ lọ́wọ́ ni fatakuna minal mu'adhdhabin kọ́ mọ́ bá wà jìyà láyé kọ́ mọ́ bá jìyà lọ́run ànábì lọ́run dájú kọ́ tòyìn bó ti ṣéhùn Ibrahim kálá ti wá sọ fún wa pé ká máa ṣe yá ṣe Ibrahim ṣé Ibrahim òun lọ́lọ́wọ́ bá wa òun lọ́ dá wa ya Rasulullah sáà nẹ́bí lọ́ dá wa sáà nẹ́bí ní ká máa pọ̀ òun tọ́ ẹ̀yọ́ Miami Suratu Shu'ara àyà 213 lọ́lọ́run ti sọ pé ẹni bá ń pè nǹkan mí yàtọ̀ sọ́lọ́run yóò jẹ ìyà kọ́dà bọ́jà nẹ́bí Muhammad ọlọ́run yóò jìyà tọ́ ìtẹ̀rí mọ́sánbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní bọ́rọ̀ bá ti délẹ̀ báyìí a máa gbé ìròrí Sufi wa a sì máa gbé àyà wa ní ẹgbẹ́ rẹ̀ yóò wá dá ká máa kọ àwọn àyà yẹn lẹ̀ tẹ́nìkan bá ti ní Tìjàníyà lòun ṣe Sufi lòun ṣe ọkàn nítọ̀ ẹ máa ṣe nǹkan báyìí tó hàn sí gbogbo wa ìtọ́lọ̀ sọnù Quran
Al-Qur'an la tẹ̀lé àbí ṣéwù Al-Qur'an la tẹ̀lé tọ́ nínú àwọn nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n sọ yẹn dẹ́lẹ́bọ àpè wọn lẹ́lẹ́bọ ó dìgbà tí a bá ṣàlàyé fún wọn tí wọ́n bá ṣagídí pa àwọn òṣèkínní àwọn òfìlẹ̀ àwa ní kírun lẹ́yìn wọn máa ń gbà àmọ́ ẹ má pè nìkan lẹ́lẹ́bọ ó dìgbà tẹ́ bá ti ṣèkínní kọ́dà àdùbá máa yẹ kúnnà mu'awwilan nígbà míì gan ó lè má jẹ́ aláìmọ̀kan kọ́ jẹ́ àfọ̀ ní mímọ̀ àmọ́ mu'awwil ni òun tiẹ̀ ó ní wabtagu ilayhi wasila òun fún àwọn ṣéwù yẹn ṣàkàṣọ ní tó ń gbọ́ yé sí ni ẹ fi lára balẹ̀ títí tọ́lọ́ ó fi yé òun wò pé àwọn òsì wọn àwọn kan àwọn náà wọn sọ́lọ́ ni ọlọ́run dẹ̀ lóhun súnmọ́ ọlọ́run ní wa nahnu aqrabu ilayhi min hablil warid ọlọ́run lóhun súnmọ́ yín ju ká sọ́run lọ ẹni tá a fẹ́ pè tó súnmọ́ wájú ká sọ́run lọ táà tó wọ́n ránṣẹ́ wù kan sí ní ilẹ̀ fásì látara bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ wà bọ́lẹ̀ àwọn tó bá ti pè ní kèfèrí tó ti yọkùnú Islam yọ kàn máa bá a lọ ní pété àwọn ti máa àwọn kèfèrí kéde kèfèrí ti àbí kèfèrí ọlọ́ni ní ọba mọ̀dànkarú mọ́ ẹ lọ́wọ́ àwọn tẹ bá sọ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àyà pẹ̀lú hikima pẹ̀lú làákàyè la fi pèpè sínú ẹ̀sìn o yín tẹ̀yìn ti gbàgbọ́ lógójì ọdún ẹ wá ní láàrin ogójì ìṣẹ́jú kó filẹ̀ yóò lọ́nà tẹ́gbẹ̀gbà tó fi gbọ́ àwọn bàbá tí wọ́n ń bẹ̀m̀bẹ̀ àwọn ìyá wa ń bẹ̀m̀bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ̀dá wa àbúrò wa ń bẹ̀m̀bẹ̀ nínú súnfítàwì ní tí wọ́n ṣe náà ní sọ yìí ẹ wá wọn tálùkùrá ní sọ yìí tọba fẹ́ mú fún àyàn adìẹ tọba fẹ́ fún lóúnjẹ gan tọba kú gìrì sí ọ̀dà lóhùn àwọn ọmọ ọmọ tán díẹ̀ títí tó fi ṣe kíní tó fi súnmọ́ ni ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa da'watullahi bi asma'i lam yusamma bihi nafsa àwọn okọ̀ tó lọ́wọ́ bá sọ̀rọ̀ rẹ̀ ọlọ́wọ́ bá fẹ́ kéèyàn máa pè wọn lórúkọ tí ò sọ̀rọ̀ rẹ̀ ó ní walillahi al-asma'ul husna fad'uhu biha ọlọ́run ni mo láwọn okọ̀ tó dáa àwọn okọ̀ yẹn dáa gan ọlọ́run ni al-husna ó dáa jùlọ kìí ṣe al-asma'ul hasana al-asma'ul husna ọlọ́run ni mo láwọn okọ̀ tó dáa jù gan olódájú ó wá sàlàyé sínú Qur'an ìmí kò sí sínú Qur'an ó wà nínú hadisi yá sì tí irun sí kò sínú Qur'an nínú hadisi lọ́wọ́ yá ṣáfì kò sí nínú Qur'an nínú hadisi lọ́wọ́ anábì ní iṣu anta ṣáfì yá sì tí ó wà nínú súnà orúkọ tó wà nínú súnà àti Qur'an náà orúkọ ọlọ́run nìkan ṣoṣo láàmà fi pé ọlọ́run àmọ́ àwọn sùfíà àwọn ní orúkọ míì táwọn fún ọlọ́run àwọn ní ibo láti rí wọn ní kọláyà nínú hadisi wọn ní kọládìsì wọn gbé wá fáwọn lójú oorun ni tọ́ àwọn sọ fún wọn pé àyà kan wà tó dé yín ànábì ìgbà tó fẹ́ kó ní al-yawma akmaltu lakum dinakum ọlọ́run sọ fún òun pé àwọn ti parí ẹ̀sìn tó ní ṣe pẹ̀lẹ́sìn àwọn ti parí ẹ̀ tó nígbà wọn náà ti parí ẹ̀sìn kí ló dé tó wá ń fẹ́ yín ní ojú oorun a jẹ́ pé kìí ṣe ọlọ́run lọ́rán tẹ́ rí nsìn yín àlìjánu ló ṣe kí ni olówó bá yín káma pé ọlọ́run yá sí jẹ̀kàṣíṣù yá dàmdàmà yá ìlú ọkàn yẹn pọ̀ rẹpẹtẹ ó túbà yasin ó túbà fọ́sùlàsìm ó wà lọ́dọ̀ àwọn sufi tí wọ́n lè jiyàn rẹ̀ ẹ̀yọ́ mayami ẹ má jà pé ọlọ́run ọba ló kọ tí ọ̀dà nínú àwọn dọ̀làláàt tó jẹ́ àánú tá a fi ní ká má ṣe sufi má òun náà ni àkídàtu wahdatul wujud lọ́dọ̀ àwọn tìjáníyà àwọn tí wọ́n ní ìgbàgbọ́ kan ipò ẹni tó bá fẹ́ di tìjáníyà òríjìnà bọ́yọ̀kùnrin àbóbìnrin wọ́n ní kó lè fa àwọn orúkọ ọlọ́run kan tó bá ti wá fà á tó bá ti darí dé lẹ́yìn ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì wọ́n wá béèrè pé kí ni eléyìí tó bá ní ike àtòmí ni àbí ṣé wọ́n sọ pé ó tí ì dẹni ọlọ́run omi lélẹ́yìí ike lélẹ́yìí bára lé lọ wọ́n ṣiṣẹ́ lọ tó bá wá padà dé ọ̀yẹ́ ìrànpé tó yí ibi títí ń ṣiṣẹ́ ń padà àwọn àjànú náà ti kọ́ ní tó ṣe kí ni tí wọ́n padà wí yẹ wá ní wahdatul wujud òun ni pé gbogbo ayé yìí ọlọ́run ọba ló yíra padà òun ló di gbogbo ń tàn rí ìgbàgbọ́ yẹn àwọn súnfín nígbàgbọ́ yẹn téèyàn ọba tí nígbàgbọ́ yẹn kò lè di mukadam kò lè di mukadam níjọ́ tó bá wá padà dé tó ní huwa pé òun náà ni ṣé wo ni òun wò ló ní Allah tọ́ ṣé wọ́n wá sọ fún pé al-an wasalt nísìnyí o ti wá débi tí a fẹ́ kí kò dé gbogbo ń tọ́ba ti wá rí ní ọmọ wa pè ní ọlọ́run wọ́n bá gbé èèyàn lọ́wọ́ lọ́dọ̀ tiẹ̀ tọ́ba gbégbé lọ́wọ́ tọ́ba gbétọ̀ lọ́wọ́ máa fi jubbati illa Allah ọ̀kan ní mo aṣọ àbáyà mi ọlọ́run ló wà lábẹ́ òun náà ní rífàṣì rẹ̀ subhani subhani ó ní ẹ má mọ̀ kí subhanallahi ẹ má ní subhani títóbi mi mímọ́ fún mi tọ́ ọlọ́sìn laysa kamithlihi shay àyà Kùránì làwọn ń lò
àwọn ò lo ìròrí táwọn bàbá ṣe kíni tí wọ́n gbé wa tẹ̀lé àwọn ìròrí àwọn bàbá kan ló gbé wa imported religion ni wọ́n import ẹ̀ wọlé ni àwọn bàbá kan ló sì gbé wa àyà táwọn ọlọ́ni laysa kamithlihi shay ọlọ́run bá ní kò sí nǹkan kan nínú tí mo dá tó dàbí èmi ọlọ́run èmi wà lọ́tọ̀ ní tí mo dá wà lọ́tọ̀ ni wa huwa as-sami'ul basir èmi ń gbọ́ gbogbo yín èmi nìkan ń gbọ́ gbogbo yín ń sì rí yín Suratu Shu'ara àyà 11 ọ̀tàkọ̀ lórí yàbọ̀ ọ̀tàkọ̀ jẹ́ wọn ọ̀tàkọ̀ lọ́kàn fi ní wa mal kalbu wal khinziru illa ilahuna ó ní tẹ́ bá rí ajá ó ní Allah ní lọ yẹn wa ma Allahu illa rahibun fil kanisati ó ní tẹ́ bá rí bàbá alàgbà tí ń lagun chọ́ọ̀chì ó ní Ọlọ́run bá ní lagun yẹn nínú chọ́ọ̀chì yẹn ló ṣe jẹ́ pé àwọn sùfíà tí wọ́n bá ti usul àwọn míì ò mọ táwọn sọ yìí ó táwọn sì jọyìn jọ àmọ́ wọn tó bá ti usul tí wọ́n ti gbaṣẹ́ tí wọ́n ti darapọ̀ mọ́ wọn tí wọ́n ti dara wọn àwọn máa gbà pé gbogbo ń tá bá ti rí lọ́lọ́run tẹ́yìn bá ti wá nírò rí yẹn kò sí tó bá gbé oyin lọ́wọ́ náà yọ́gbà pé ọlọ́run náà lọ gba ọlọ́run lọ́wọ́ ọlọ́run sì ná ọlọ́run gbogbo àwọn crime ní ọmọ sí kíni ní ọmọ ṣẹlẹ̀ lábẹ́ rẹ̀ nínú àwọn àkídà yìí àkídà tí ọ̀dá ni àkídàtul hulul wal ittihad nínú àwọn àkídà dalalati al-mutasawwifa nínú àwọn anu àwọn Sufi léyìí tí wọn ò lè jiyàn rẹ̀ òun náà ni pé kágbà pé ọlọ́run lè di èèyàn lè di ọlọ́run wípé ṣé wà àwọn ọlọ́run ti sọ̀kalẹ̀ sáré wọ́n ní bàbá bí ṣe ń sọ̀rọ̀ yẹn bàbá kí ń sọ̀rọ̀ ọlọ́run ní ṣe kíni ìtọ́lọ́run sọ nìyẹn o laqad kafara alladhina qalu inna Allaha huwa al-masih àyà wa ní suratu Al-Imran kọ́ ọlọ́run bá Allah kálẹ̀ wo dáadáa ọlọ́run bá ní wọ́n ti di kèfèrí gbogbo àwọn tí wọ́n ní ọlọ́run bá ní anabi Isa náà ní ọlọ́run nígbà yìí náà wá ní pé ṣéwù yìí náà lọ́lọ́run ṣe mọ̀ pé ìròrí àwọn Nasara àwọn kiriyó lẹ́yìn náà ṣe kíni lẹ́yìn náà ti níyẹn lẹ́yìn náà aqidatul Gawthiyya wọ́n ní gbàgbọ́ pé Gawthiyya wà ìgbàlà yẹn òun náà ni pé gáúsù ọlọ́run máa gbé gáúsù dìde ní 100 ọdún kọ̀ọ̀kan gáúsù yẹn yóò wá ní àwọn ẹmẹ̀wà nínú àwọn al-aqtab àwọn abdal àwọn nujaba gbogbo àwọn tá a wí yìí yajtami'una fi diwanin lahum fi gari Hira wọ́n máa ṣe mítìnì ní gáàrù Hira ibi tí ànábì ti ṣe kíni ibi tí ànábì ti jòkó tí Jibril tó wá bá ànábì lákọ̀ọ́kọ́ ibẹ̀ ni wọ́n ti máa ṣe mítìnì kulla layla yanzuruna fil maqadir gbogbo òru ni wọ́n máa pàdé ńbẹ̀ ẹ̀mí wọ́n máa pàdé ńbẹ̀ wọ́n máa wá discourse kádàrá gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan gáúsù òní ọ̀jẹ́ eléri wọn ọlọ́run kúlẹ̀ alhamdulillahi alladhi lam yattakhidh walada ọlọ́run ní sọ pé ọpẹ́ fọlọ́run ọba tí ọlọ́mọ wa lam yakun lahu sharikun fil mulk ọlọ́run bá ní kò sẹ́ni kankan tí ó jẹ́ ìkejì mi tá a jọ ń darí ọlá wa lam yakun lahu waliyyun minadh dhull kò sẹ́ni tọ́lọ́run ọba ń tijú tí wọ́n ń ba búbú fún wa kabbirhu takbira ẹgbẹ́ tí tóbi fún Allah wa kabbirhu takbira ọlọ́run ò ní ìdìrànlọ́wọ́ àfáà kan kó tó darí kádàrá òun ló nìkan ló hó di kádàrá ó ní wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira ọlọ́run ní mo dáadáa nǹkan náà ni mo sì lẹ kádàrá gbogbo nǹkan máa la gáúsù yìí làwọn yẹn fi máa ń wójú rere rẹ̀ ìpè tó bá jẹ́ gáúsù sàmánì wọ́n máa ń fà mọ́ra wọn lọ́wọ́ o tó bá láwọn àsìkò kan ẹgbẹ̀gbọ́n ní gáúsù kan ti dìde lẹ́kọ̀ọ́ gáúsù kan náà ti dìde ńlọrin àwọn mùrídìí wọn máa wá jà pé bàbá tiwa ní gáúsù kìí ṣe bàbá titi yín gáúsù yẹn òun ni Sheikh Ibrahim Kaula nàfi ni yá Sheikh Ibrahim gáúsùn lil wara olùgbàlà gbogbo àgbáńláyé Sheikh Ibrahim ni yọ sáyìn kádàrá ẹni tí ó bímọ lọ́dún àtẹni tí ò ní bímọ ẹni tí ó lówó àtẹni tí ò ní lówó ní tí wọ́n sọ fún yín nìyẹn bẹ́ẹ̀ bá sì wá gbàdà tẹ́fẹ́ kọ́ lọ́wọ́ gbà yín lẹ̀ àwọn ẹlẹ́ẹ̀ máa pè àwọn ni wọ́n wá bá yín yí kádàrá yín padà sí bẹ́ẹ̀ sì fẹ́ yín tí ń sọ yọ wà nínú àkọọ́lẹ̀ tíra wọn. ìjọ ń pè ní sufu nìyẹn mọ̀ pẹ̀lẹ́ ní sufi mọ̀ pẹ̀lẹ́ ní abidi sunni tí ń tẹ̀lé sunna anabi sallallahu alaihi wasallam gbogbo yìí tí ń sọ yìí kò dàrú rárá. lẹ́yìn náà salatul fatihi nínú àwọn ìròrí wọn àwọn dalalat àwọn sufiya nínú àwọn ìròrí wọn òun náà ni pé salatul fati ọlọ́lá ju Allahu akbar lẹ́nu wọn lọ́wọ́ wọn lọ́lá ju Kùránì lọ nígbà mẹ́fà wọ́n ní ṣẹ́kùn ní amára ní bẹ̀rù jọ ìlà salatul fati ọlá nàbí yọ sóhun ní fètètè ọ wá pa àwọn láṣẹ pé gbogbo àsàlátù tẹ́ ń ṣe pátá ẹ má ṣe má ọya salatul fati ni kó gbà kó sì máa ṣe kó wá sọ fún gbogbo ayé ní pé èyí tó kàn nìyẹn o
Salatul Fati ni gbogbo ayé gbọ́dọ̀ máa ṣe. Ọlọ́kọ́kọ́ yọ sí òun lójú àlá olóní mẹ́fà ni ewé pé alukoran pé ó ṣe déédéé koran nígbà mẹ́fà tẹ́ bá ka koran nígbà mẹ́fà ó ṣe déédéé Salatul Fati ẹyọ kan olótún wá yọ sóhun ní fètètè ọ wá ní sóṣẹ Salatul Fati yẹn nígbà tí n sọ yẹn understand dáadáa ni nísìn ó ṣe déédéé koran 6000 tíra kan tí àwọn tíra tó tóbi jù ní àwọn tíra àwọn Sufiya Tijaniya wọ́n pè ní Jawahirul Ma'ani.